ẹ kú dédé àsìkò ìwé tẹ́ ti gbọ́ mi lórúkọ tàbí lẹ́yìn oúnjẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa àwọn àwádúpẹ́ lọ́wọ́ yín agbẹ́yìnga fún àánú àtòjú rẹ̀ ńlá àti àrígbà láti tún rí ọjọ́ kẹta nínú oṣù kejì tá a wá lọ́kàn láti tó ń dùn wá lọ́kàn ní ẹ̀yin olúwa yóò dá sí lẹ́yìn tí ẹ̀yin olúwa yóò fi lé wa lọ́wọ́ àti wípé ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́yìn yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere á jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Irú ọ̀run ṣíṣí tí a tẹ́wọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè pọ̀ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta oṣù kejì. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé kíkojú ìfẹ́ àfẹ́jù ti ẹ̀mí èṣù. Kíkojú ìfẹ́ àfẹ́jù ti ẹ̀mí èṣù. Àmú àkọ́sórí wa nínú ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrin nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé onídàájọ́ orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkíní títí dé ìkọkànléníogún. Àmú bíbélì ọlọ́dọọdún kan nínú ìwé Létítíkù orí ìkọkàndínlógún títí dé ìkọkànléníogún. Nígbà tí a mú orin wa nínú ìwé orin orí ìkọkànléníọgbọ̀n máa fara fún ìdánwò. Àkọ́sórí Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrin. Kò sí ẹni tí ń jagun tí ń fi ohun ayé yìí dí ara rẹ̀ lọ́wọ́ kí ó lè mú inú ẹni tí ó yàn án ní ọmọ ogun dùn. Bíbélì kíkà ìwé onídàájọ́ orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkíní títí dé ìkọkànléníogún. Ṣùgbọ́n a ò ṣe pépèpé nítorí àkókò wa. Orí ìkíní títí dé orí ìkẹta. Sámsónì sì lọ sí Gásà ó rí ọmọbìnrin panṣágà kan níbẹ̀ ó sì wọlé tọ̀ ọ́. Àwọn ará Gásà sì gbọ́ Sámsónì wà níhìn wọ́n sì yí i ká wọ́n lù mọ́ ní gbogbo òru náà ní ẹnu ibodè ìlú náà wọ́n sì dákẹ́ jẹ́ ní gbogbo òru náà wípé ní òwúrọ̀ nígbà tí ilẹ̀ bá mọ́ ni àwa yóò pa o. Sámsónì sì dìde títí ó fi di àárín ọ̀gànjọ́ ó sì dìde láàárín ọ̀gànjọ́ ó sì gbé ilẹ̀kùn ibodè ìlú náà àti òpó méjèèjì ó sì fà wọ́n tu pẹ̀lú ìdábù ilẹ̀kùn ó gbé wọn ní èjìká rẹ̀ ó sì rù wọ́n lọ sí orí òkè kan tí ó wà níwájú Hebroni. Ó sì ṣe ní ẹ̀yìn èyí ni ó fẹ́ ọmọbìnrin kan ní àfonífojì Sórékù a sì pe orúkọ rẹ̀ ní Dìláílà. Ẹ jẹ́ kí a wá kọjá lọ sí orí ìkarùndógún nítorí àkókò wa ẹsẹ̀ ìkarùndógún nítorí àkókò wa. Ó sì wí fún pé ìwọ àti ṣe wípé ìwọ fẹ́ ọ nígbà tí ọkàn rẹ kò ṣe déédé pẹ̀lú mi. Ìwọ tàn mí ní ìgbà mẹ́ta yìí ìwọ kò sọ ìdí agbára ńlá rẹ fún mi. Ó sì ṣe nígbà tí ó fi ọ̀rọ̀ rọ̀ ọ́ ní ojoojúmọ́ tí ó sì ṣe é láìsinmi tó bẹ́ẹ̀ tí sùúrù fi tán ọkàn rẹ̀ dé ikú ni òun sọ gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ̀ fún. Ó wí pé abẹ kò kan orí mi rí o nítorí Násírì Ọlọ́run ni èmi ṣe láti inú ìyá mi wá. Bí a bá fá orí mi nígbà náà ni agbára mi yóò kúrò lọ́dọ̀ mi èmi yóò sì dàbí aláìlera èmi yóò sì dàbí ọkùnrin mìíràn. Nígbà tí Dìláílà rí pé ó sọ gbogbo ọkàn rẹ̀ fún ó sì pàṣẹ pé àwọn ìjòyè Fílístínì wípé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí nítorí ó sọ gbogbo ọkàn rẹ̀ fún mi. Nígbà náà ni àwọn ìjòyè Fílístínì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sì mú owó ní ọwọ́ wọn ó sì mú kí ó sùn ní ẹkún ẹsẹ̀ rẹ̀ ó sì pé ọkùnrin kan ó sì mú kí ó fá ìdí irun méje orí rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní pọ́n lójú agbára rẹ̀ sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Ó sì wí pé àwọn Fílístínì dé o. Sámsónì sì jí kúrò ní ojú oorun rẹ̀ ó wí pé èmi ò jáde lọ bí ìgbà ìṣáájú kí èmi kí ó sì kí n gbọ́ ara mi. Òun kò sì mọ̀ pé Ọlọ́run ti kúrò ní ọ̀dọ̀ òun. Àwọn ará Fílístínì sì mú wọ́n sì yọ ojú rẹ̀ méjèèjì wọ́n sì mú sọ̀kalẹ̀ wá sí Gásà wọ́n sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé òun sì ń lọ ọlọ ní inú túbú. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Nígbà tí ènìyàn bá fẹ́ ìfẹ́ àfẹ́jù ó túmọ̀ sí pé ọkàn ẹni náà ó ti kún fún ẹnìkan tàbí ohun kan débi pé onítọ̀hún kò lè ṣe àkóso ìmọ̀sílára rẹ̀ nípa ẹni náà tàbí nǹkan náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìfẹ́ àfẹ́jù ni ó máa ń ti ọwọ́ èṣù wá o tí ó sì máa ń yọrí sí ìparun ẹni bẹ́ẹ̀ bí kò ṣe pé Ọlọ́run bá dá sí. Fún àpẹẹrẹ àwọn ẹnìkan wọ́n ní ìfẹ́ àfẹ́jù sí oúnjẹ wọn kò lè dẹ́kun oúnjẹ jíjẹ rárá o. Tí onígbàgbọ́ bá wà nínú ipò yìí kò lè gbàwẹ̀ yóò sì fi júùsù tó rọrùn fún ọ̀tá rẹ̀. Ìfẹ́ àfẹ́jù àwọn mìíràn ní ọtí mímu wọn kò lè dẹ́kun mímu ọtí. Lílo oògùn olóró àti ìfẹ́ ìbálòpọ̀ ní àwọn irúfẹ́ ìfẹ́ àfẹ́jù ti ẹlòmíràn.
tí a bá wo bíbélì kíkà wa tòní, a lè sọ pé ìfẹ́ àfẹ́jù Sámúsọ́nì pẹ̀lú ọmọbìnrin ni ohun tí ó parun o. Oorun sísùn ni ìfẹ́ àfẹ́jù ti àwọn ẹlòmíràn. Ní bíbélì sọ pé ẹni tí ó bá fẹ́ràn oorun sísùn jù yóò padà tòṣì ni o. Ìwé Òwe orí 20 ẹsẹ̀ 13. Èṣù máa ń sọ ìfẹ́ àwọn ènìyàn tí kò sí lábẹ́ àkóso di ìfẹ́ àfẹ́jù láti lè fi pa wọ́n run. Èṣù ó máa ń sọ ìfẹ́ àwọn ènìyàn tí kò sí lábẹ́ àkóso di ìfẹ́ àfẹ́jù láti lè fi pa wọ́n run. Mo rántí ìtàn olùkọ́ni kan tí ó ní kẹ̀kẹ́ kan. Ó ní ìfẹ́ àfẹ́jù sí kẹ̀kẹ́ rẹ̀ o, débi pé ní ìgbàkúgbà tí ó bá dé ibi tí ẹrọ̀fọ̀ wà lójú ọ̀nà, yóò sọ̀kalẹ̀ lórí kẹ̀kẹ́ náà, yóò sì gbé kẹ̀kẹ́ náà kọjá ibi tí ẹrọ̀fọ̀ náà wà. Nígbà tí ènìyàn bá ní ìfẹ́ àfẹ́jù sí ènìyàn tàbí sí ohun kan, ọ̀tá lè mú kí ẹni náà kí ó di ẹrú nípasẹ̀ bẹ́ẹ̀. Yóò túbọ̀ mú kí ẹni náà kí ó máa bá ẹni tó bá gbìyànjú láti tú sílẹ̀ jà ni. Èṣù sábà máa ń dojú kọ àwọn ọ̀dọ́ pẹ̀lú ìfẹ́ àfẹ́jù nítorí ó fẹ́ sọ wọ́n di ẹrú rẹ̀ títí láéláé. Nígbà tí àwọn ọmọdé bá ní ìfẹ́ àfẹ́jù sí oògùn olóró fún àpẹẹrẹ, wọn yóò fi ìgbà ayé ọ̀dọ́ wọn ṣòfò dànù lórí òwò tí kò ní èrè rárá. Púpọ̀ nínú wọn yóò pàdánù ẹ̀mí wọn. Nígbà tí àwọn tó bá gbìyànjú láti dàgbà kì í sábà lè bẹ̀rẹ̀ ayé ọ̀tun bí kò ṣe pé Ọlọ́run bá dá sí ọ̀rọ̀ wọn. Olùfẹ́, sá fún àwọn ìfẹ́ tí kò ní àkóso. Má ṣe fàyè gba ọ̀tá láti sọ wọ́n di ìfẹ́ àfẹ́jù tí yóò fa ìtumọ̀ ayé rẹ dànù, tí yóò sì ba ọjọ́ ọ̀la rẹ jẹ́. Kàkà bẹ́ẹ̀, ó dára kí o fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn rẹ, ìmọ̀ rẹ, àyà rẹ àti agbára rẹ. Ìwé Máàkù orí 12 ẹsẹ̀ 30. Nítorí náà, lo ojúlówó àsìkò pẹ̀lú Ọlọ́run nínú ìjọsìn fún gbígba àdúrà, kíkà àti ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ lójoojúmọ́. Èyí ni bí o ṣe lè yàgò tàbí bọ́ lọ́wọ́ ìfẹ́ ti ènìyàn tí kò lérè, tí kò sí ní ìṣàkóso, àti ìfẹ́ àfẹ́jù ti ẹ̀mí èṣù. Olúwa yóò fi ọ́ lọ́kàn balẹ̀ o. Nítorí náà, lo ojúlówó àsìkò pẹ̀lú Ọlọ́run nínú ìjọsìn fún gbígba àdúrà, kíkà àti ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ lójoojúmọ́. Èyí ni bí ó ṣe lè yàgò láti borí ìfẹ́ ti ènìyàn tí kò lè ní ìṣàkóso lórí àti ìfẹ́ àfẹ́jù ẹ̀mí èṣù. Ọlọ́run yóò fi ọ́ lọ́kàn balẹ̀, yóò sì bùkún fún ọ lọ́pọ̀ yanturu ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: má ṣe fàyè gba ara rẹ láti ní ìfẹ́ àfẹ́jù sí ẹnikẹ́ni tàbí ohunkóhun yàtọ̀ sí Ọlọ́run. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti fẹ́ ojú ohunkóhun lọ o. Kí n má ṣe ní ìfẹ́ àfẹ́jù sí ohunkóhun àfi sí ìwọ nìkan. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olóbùkọ́láyà kó ní orúkọ mi. Ẹ má bá mi like, ẹ má share, ẹ má comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá o. Ó dàbọ̀.